wòyí o ẹ̀yin èèyàn wa, èyí ni ìròyìn Yorùbá tó dé sétí ìgbọ́ yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán ti YNN. Ṣẹ́gun Prime ló níròyìn yín. Ṣáájú ẹ jẹ́ á gbọ́ kókó oníròyìn. Orílẹ̀-èdè Eritrea ti lu àwọn obìnrin wọn ní gbàǹjo. Ní orílẹ̀-èdè Nàìjíríà, akọrinta ojú dúdú tí a mọ̀ sí blackface ó ti fi ẹ̀sùn kan ọ̀rẹ́ rẹ̀ ní ìgbà kan rí ojú méjì tí a mọ̀ sí two-face wípé ńṣe ló ń jí orin òun kọ. Àwọn akọrinta méjì ní orílẹ̀-èdè Amẹ́ríkà, Olúwakaniye ìwọ̀ oòrùn tí a mọ̀ sí Kanye West, òun àti Wasiu Khalifa tí a mọ̀ sí Wiz Khalifa ìṣe lọ́ta síra wọn lórí ẹ̀rọ ẹyẹ àparò tí a mọ̀ sí Twitter. Ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ní ọ̀sẹ̀ tó kọjá ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè Eritrea gbé òfin tuntun jáde. Wọ́n ní wípé àwọn ọkùnrin wọn gbọ́dọ̀ fẹ́ ó kéré tán ìyàwó méjì látàrí wípé kò sọ́kùnrin púpọ̀ nílùú ọ̀hún, obìnrin pọ̀ jọkùnrin lọ. Wọ́n sì sọ wípé ọkùnrin kọ́kùnrin tó bá lòdì sí òfin tuntun yìí ó ṣetán láti fi ẹ̀wọ̀n gbára. Ní kété tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́ èyí, ìṣe ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní gbágbá, wọ́n gbàwó, wọ́n ṣetán láti máa lọ sí ìlú Eritrea o. Àtàwọn tí wọ́n tó bá lé ilé ṣe, àtàwọn òkóbó inú wọn, àtàwọn tó jẹ́ pé obìnrin kan gan wọ́n tó ṣe bá lé ilé fún tán, gbogbo wọn náà láwọn lọ sí ìlú Eritrea. Ṣùgbọ́n a kò lè bá wọn wí. Tẹ́ bá rí àwọn àwòrán àwọn ọmọ tó ń jáde láti ìlú Eritrea yìí, ẹ̀yin tí ẹ jẹ́ obìnrin gan, ẹ fẹ́ lè sọ fún ọkọ yín wípé kó lọ fẹ́yàwó nílùú ọ̀hún. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò ṣetán láti lọ, ṣùgbọ́n àwọn ọmọ yìí wọ́n tóbi, wọ́n kún wọ́n rí bí ọṣẹ tọ́lì, ẹyọ kan ní wọ́n fọ̀kùn aṣọ mọ́ ní rẹ̀kẹ̀tẹ̀. Ẹ má bínú olùdarí, mò ń rẹ́rìn, àwọn ọmọ yìí ló pa mí lẹ́rìn, àwọn ọmọ yìí. Ok, ẹ má bínú, àti parí yìí. Nǹkan bí ọjọ́ méjì sẹ́yìn làwọn gbọ́ pé èyí tí wọ́n sọ nípa ìlú Eritrea yìí irọ́ lásán ni, òfútù fẹ́ẹ̀tẹ̀ ni, kò sí òótọ́ kankan nínú ẹ̀. Ẹ̀yin tẹ́ ti talé tẹ́ ti tọ̀nà tẹ́ ní ẹ fẹ́ máa lọ sí ìlú Eritrea, àánú yín ló ṣe ní, ẹ lọ gbowó yín padà kí ẹ jókòó síbì kan. Àwọn obìnrin pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń wọkọ̀, kí ló dé tó ṣe jẹ́ ìlú Eritrea lẹ fẹ́ sá lọ? Ẹ jọ̀wọ́ ẹ jókòó, ẹ bá wa fẹ́ àwọn obìnrin wa nílùú Nàìjíríà. Arákùnrin akọrinta ní orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí ojú dúdú tó ń jẹ́ blackface ó ti fẹ̀sùn kan ọ̀rẹ́ rẹ̀ ní ìgbà kan rí o, ojú méjì tó ń jẹ́ two-face wípé ṣe ni ojú méjì ń jí orin òun kọ o. Eléyìí ló fà á tí a fi wá tọpinpin ọ̀rọ̀ yìí lọ sọ́dọ̀ ojú méjì. A béèrè lọ́wọ́ ọ̀gbẹ́ni ojú méjì pé kí lẹ rí sí nǹkan tó ṣẹlẹ̀. Ẹ gbọ́ díẹ̀ nínú nǹkan tí ojú méjì sọ. Arákùnrin two-face, ẹ jọ̀ọ́ kí lórí sọ sí ẹ̀sùn tí ọ̀gbẹ́ni blackface fi kàn yín? No be small thing, you no shaking, man. Ṣé ọ̀rẹ́ ṣẹlẹ̀ yín méjèèjì báyìí? One love, thank you, you're welcome. Kò wá tán síbẹ̀ o. Arákùnrin ojú dúdú yìí ó tún fi ẹ̀sùn kan ọmọ kékeré inú rẹ̀ tí a mọ̀ sí Wizkid wípé ṣe ni Wizkid ń jí orin òun náà kọ bákan náà. A wò pé arákùnrin ojú dúdú, gbogbo èèyàn ló ń jí orin yín kọ ni, ṣùgbọ́n àwa ò rí bá wí o. A tún lọ bá Wizkid wípé ọ̀gbẹ́ni Wizkid kí ló rí sọ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹ gbọ́ díẹ̀ nínú nǹkan tí Wizkid sọ. Arákùnrin Wizkid, ẹ jọ̀ọ́ kí lórí sọ sí ẹ̀sùn tí ọ̀gbẹ́ni blackface fi kàn yín? Yaga. Ẹ jọ̀ọ́ ẹ tún sọ. Yaga. Ṣé nǹkan tẹ́ fẹ́ sọ ò jù bẹ́ẹ̀ lọ? Ẹ ṣé gan Wizzy baby lókè. Ẹ̀yin èèyàn wa, ẹ wá rí pé ọ̀rọ̀ yìí ti fẹ́ di gbọ́n mi sí omi ò tó báyìí, ó ti fẹ́ máa di yánpọnyánrin o. Bí a ṣe wò ó, ilé ẹjọ́ yóò bá wọn lọ́wọ́ sí o, kọ́lọ́run bá wọn ṣe kí ni, kó bá wọn fẹ̀tù sí gbogbo wọn nínú. Láti ìbẹ̀rẹ̀ ọdún 2016 yìí ni oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ẹyẹ àparò tí a mọ̀ sí Twitter. Ó bẹ̀rẹ̀ láti orí ọ̀gbẹ́ni akọrinta ní ìlú Nàìjíríà Ọlámídé, òun pẹ̀lú olórí Mavin Record Don Jazzy nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ta síra wọn níbi ayẹyẹ ìgbéfẹ́ kan ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ibẹ̀ ni Ọlámídé ti sọ pé ìyá aláya anybody ẹjẹ́ ìtútù sọ, ó ní ìyá aláya anybody. Ìgboro ti ṣe kí ni? Ìgboro ti take over. Bí gbogbo ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyí ló wá di wípé lẹ́yìn kọ̀ọ̀kan lẹ́kan lé ní méjì gbogbo àwọn tí à ń rò bíi gbajúmọ̀ òṣèré ìṣe ló bẹ̀rẹ̀ sí ń ta síra wọn lẹ̀ láìpẹ́ yìí nílùú Amẹ́ríkà. Òun náà ní láàrin gbajúmọ̀ akọrinta Olúwakaniye ìwọ̀ oòrùn tí a mọ̀ sí Kanye West, òun pẹ̀lú Wasiu Khalifa tí a mọ̀ sí Wiz Khalifa ìṣe ló bọ́ sórí ẹ̀rọ ẹyẹ àparò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ta síra wọn látàrí wípé wọ́n ní Wasiu Khalifa ó sọ nǹkan kan, Kanye West ṣèrò wípé òun ló ń bá wí àbí ìyàwó òun Adékẹ́mi Kardashian ni ó ń bá wí. Eléyìí ló fà á tí ọ̀gbẹ́ni Olúwakaniye tó fi gbanájẹ lórí ẹ̀rọ ẹyẹ àparò. Ó wá
bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ọ̀gbẹ́ni Wàsíù Kálífà. Ó sọ̀rọ̀ débi wípé ìyàwó tí ọ̀gbẹ́ni Wàsíù fẹ́ ní ìgbà kan rí, arábìnrin Àǹbọ̀dé Róòsì tí a mọ̀ sí Amber Rose, ó jẹ́ ọmọ Fìdípowó ní ìgbà kan rí. Èyí tó pa wá lẹ́rìn jù nínú gbogbo ọ̀rọ̀ yìí ni wípé arábìnrin Àǹbọ̀dé Róòsì tí a sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó jẹ́ ìyàwó àfẹ́sọ́nà arákùnrin Olúwakaniye ní ìgbà kan rí. Ní kété tí arábìnrin Àǹbọ̀dé gbọ́ yìí, òun gan wá ṣe kí ni, ó bọ́ sórí ẹ̀rọ ẹyẹ àparò, ó wá fi ẹ̀sùn kan ọ̀gbẹ́ni Olúwakaniye wípé ó fẹ́ràn kí wọ́n máa tọwọ́ bọ ìdí òun. Ó ní kí wọ́n máa ti ọwọ́ bọ ìdí òun, kí wọ́n máa fi ọwọ́ náà kí wọ́n máa fi lè mú. Ó tọwọ́ bọ̀dí. Ìyẹn ni wípé Olúwakaniye ó fẹ́ràn ìtọwọ́bọ̀dí. Ẹ wá rí wípé ọ̀rọ̀ yìí gan náà pè ní iṣu atayanyan. Ó sún sínú lẹ́nu, ó tún wá buyọ̀ sí i. Ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Olúwa wípé gbogbo ìtọ́sọ náà ọ̀rọ̀ òun ti ní ìyànjú. Àwọn olóore jù báyìí lọ lọ́jọ́ tòní. Mo ní kí n fi tó yín létí wípé ìròyìn Yorùbá yìí yóò máa wá sí etí ìgbọ̀n yín lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe kí ẹ bá lè mọ̀ nígbà tí ìròyìn tuntun bá tún ti jáde. Èmi ọmọ yín náà ni Ṣẹ́gun Prime. Ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀. Ó tó dìgbà náà, ire o.